Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa sí ọjọ́ ìsinmi lẹ́yìn ìgòkèrè ọ̀run. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni àkòrí ẹ̀kọ́ Bíbélì tí a ti ń wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Lónìí, ẹ̀ka àkòrí tí a wà ní ẹbí àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Orí ọ̀rọ̀ wa tí òní ni ohun tí ẹbí jẹ́. Ibi kíkà wa àní Genesis orí 4 ẹsẹ̀ 1 sí 2 àti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 22. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, a ní àwọn bàbá wa nínú Olúwa méjì pàtàkì kan tí Ọlọ́run yóò máa lò láti jọjọ wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sẹ̀. Ní apá ọ̀tún níbí ni a ti ní bàbá wa, wọn yóò dárúkọ yín, wọn ò dárúkọ wọn fún àwọn tó ń wò wá. Èmi ni akàwé mímọ́ Ajíbọ́dé Johnson Adéọlá láti St. John's Anglican Church Ajirete, Yewa South East Ascension. Bàbá ẹ ṣé, àjíǹde ara máa jẹ́ fún yín lórúkọ Jésù. Lápá àlàáfíà mi bí náà ni mo ní ìkan náà bàbá wa láti di sẹ́yìn ajíkèrè láti jọjọ máa wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀sẹ̀ yìí. Orúkọ tèmi ni Ògúnládé Abíọ́dún Samuel láti St. John's Anglican Church Ajirete, Yewa South East Ascension. Bàbá ẹ káàbọ̀. Lónìí a ní ibi kíkà wa Genesis orí 4 ẹsẹ̀ 1 sí 2 àti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 22. Bàbá ẹ bá wa kà. Ádámù sì mọ Éfà aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Káínì. Ó sì wí pé, mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ó sì bí Ábẹ́lì arákùnrin rẹ̀. Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káínì a máa ṣe àrokò. Lámékì sì fẹ́ obìnrin méjì, orúkọ ìkíní ni Ádà àti orúkọ ìkejì ni Sílà. Ádà sì bí Jábálì, òun ni bàbá irú àwọn tí ó ń gbé àgọ́, tí wọ́n sì ní ẹran ọ̀sìn. Orúkọ arákùnrin rẹ̀ ni Júbálì, òun ni bàbá irú gbogbo àwọn tí ń lòdù àti fèrè. Àti Sílà òun pẹ̀lú bí Túbálì Káínì, olùkọ́ni gbogbo ọlọ́nà idẹ àti irin. Arábìnrin tí Túbálì Káínì ni Náàmà. Ẹ ṣé bàbá wa. Èròǹgbà wa lọ́sẹ̀ yìí láti ní òye kí a sì dá ẹbí mọ̀ láti ní ìwòye àti gbogbo àgbáyé àti ti ẹ̀mí. Tí a bá wo àwọn ibi tí a kà fún wa yẹn, a rí bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ ẹbí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A sì wo àwọn nǹkan tó ṣe pàtàkì láti ẹbí kan sí ẹbí kejì, láti irú ọmọ oníkálukú. Ìfáàrà ẹbí jẹ́ àkójọpọ̀ tí ó ní òbí àti àwọn ọmọ wọn nínú, tàbí àkójọpọ̀ àwọn ènìyàn tí ẹ̀jẹ̀, àsomọ́ tàbí òfin sopọ̀ láàrin ìran méjì tàbí mẹ́ta tí wọ́n ń gbé pọ̀ tí wọ́n sì ní àjọpín ìfarajìn sí ìbáṣepọ̀. Ní àgbáyé, ohun ẹbí kò túmọ̀ sí àwọn tí ẹ̀jẹ̀ nìkan sopọ̀. Ẹbí jẹ́ àwọn ènìyàn tí ó ṣe àtìlẹ́yìn fún ọ, tí ó sì fẹ́ràn rẹ, àti àwọn ènìyàn tí o lè fi inú tán tí o sì gbẹ́kẹ̀lé. Bí àpẹẹrẹ, àwọn tí ẹ jọ kàwé, àwọn òbí, alájọṣepọ̀, ẹgbẹ́ òṣèlú, ti òfin, ti ẹ̀kọ́ àti ẹbí nípa ètò ìlera. Ní ọ̀pọ̀ ìgbà ni a ní àwọn ẹbí kan tàbí èkejì tí a ti pa ìbáṣepọ̀ wa pẹ̀lú wọn di mọ̀lẹ́bí. Bí àwọn tí a jọ wá láti ẹ̀yà èdè kan, tàbí àwọn tí a jọ ń ṣiṣẹ́ ní ibì kan, tàbí àwọn tí a jọ pín nínú ìmọ̀ àti òye kan náà. Ìbéèrè wa fún ìjíròrò ní ọ̀sẹ̀ yìí, màá bẹ̀rẹ̀ láti ọwọ́ àlàáfíà mi níbí. Bàbá wa Ògúnládé, wọn yóò bá wa wo ìbéèrè àkọ́kọ́ yẹn. Wọ́n ní báwo ni o ṣe lè túmọ̀ ẹbí bí a ti rí nínú ibi kíkà ti òní, ìyẹn Genesis orí 4 yẹn. Ẹbí ni àkójọpọ̀ bàbá, ìyá àti ọmọ. Ó tún jẹ́ àwọn mìíràn tá a jọ ń ṣiṣẹ́ pọ̀, àwọn tí a jọ ń gbé, àwọn tó ti ràn wá lọ́wọ́ rí, tó ti ṣàtìlẹ́yìn fún wa, tàbí àwọn tá a lè gbẹ́kẹ̀lé. Àwọn yìí ni ẹbí wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tí a bá wo ìbéèrè kejì, wọ́n ní báwo ni àwọn ẹbí tí a tò sísàlẹ̀ yìí ṣe ní ipa títọ́ tàbí ipa òdì lórí
ìgbé ayé ènìyàn, ẹbí òṣèlú, ẹbí ètò ẹ̀kọ́, ẹbí ètò ìlera. Bàbá wa Jíbọ́dẹ, mo fẹ́ kí ẹ bá wa wo ẹbí òṣèlú, ẹbí ètò ẹ̀kọ́ yẹn, kí lẹ lè ṣàlàyé nípa rẹ̀ ní ipa títọ́ àti ipa òdì tó ní lórí nínú ìgbé ayé tí a wà yìí. Ní àlàyé ṣókí nípa ti ẹbí òṣèlú, a rí pé ètò òṣèlú a dá kalẹ̀ láti ṣe ètò bí a ṣe ń ṣe ìlú, láti mú ìrọ̀rùn àti ìdẹ̀ra bá àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ni àwọn máa ń jẹ ní abẹ́ òṣèlú, tó jẹ́ pé nígbà tí àwọn olóṣèlú bá ń ṣèlú, inú àwọn aráàlú á máa dùn nípa wípé wọ́n tẹ̀lé ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé. Àwọn ilé la lè sọ pé wọ́n kó ipa tó dára nípa ti ètò òṣèlú ní àárín ìlú. Wọ́n ṣàwọn mìíràn wà tó jẹ́ pé nípa kíkówó jẹ tàbí nípa kí mímú kókó àwọn ọmọ ọ̀daràn jọ, wọ́n ń ṣe ohun tó lòdì sí ìpinnu tí a fi gbé wọn síbẹ̀. Ipa dáradára ni a gbàdúrà pé kí àwọn olóṣèlú wa kan máa kó láàrin àwùjọ. Ẹ ṣé bàbá, ipa òṣèlú. Ẹ bá wa wo ipa ẹbí ètò ẹ̀kọ́. Báwo ni ọ̀nà ẹbí ètò ẹ̀kọ́ ṣe ní ohun tó tọ́ àti èyí tí kò tọ́ náà ní àwùjọ wa? A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run. Nípa ti ẹbí ètò ẹ̀kọ́, èèyàn ń kọ́ ẹ̀kọ́ láti ní ìmọ̀ àti láti kúrò nípa àìmọ̀kan. A rí pé ní òde ẹ̀kọ́ lónìí, àwọn olùkọ́ ń gbìyànjú láti máa kọ́ ọmọ ní ẹ̀kọ́ tí ó yè kooro, tí ó sì mú ọgbọ́n àti ìmọ̀ fún wọn. Ẹ̀kọ́ ó tún máa ń mú kí ìgbé ayé ènìyàn kó dára àti kó ní ìtumọ̀ láwùjọ, láti jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó di ẹni gíga, kó di ẹni àpọ́nlé àti ẹni àmúyangàn. Ṣùgbọ́n ṣá nísìn a ó rí pé ọ̀rọ̀ tí ẹ̀kọ́ tó ń mú jáde ó yàtọ̀ sí ìlànà tí a fi gbé kalẹ̀. Fún àpẹẹrẹ, gẹ́gẹ́ bí àwọn ohun tí ó wà lóde ayé ìsìn nípa ti ẹ̀rọ tí a fi ń pèyàn yìí tí a ń pè ní fóònù, a rí pé àwọn ọmọ wa tí wọ́n ti kẹ́kọ̀ọ́ oríṣiríṣi nǹkan ló wà nínú àwọn fóònù yìí tí wọ́n ń lò, gẹ́gẹ́ bíi pé ká máa fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yí gba owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni ní orí fóònù. Eléyìí sì jẹ́ ohun tó lòdì sí ìmọ̀ àti ẹ̀kọ́ tí àwọn olùkọ́ ń kọ́ wọn. Eléyìí ń ba àwùjọ wa jẹ́, ó sì ń ta àbùkù bá àwọn orílẹ̀-èdè. Ẹ ṣé bàbá, gbogbo ẹ̀ lórí ọ̀rọ̀ ẹbí. Nítorí náà mo fẹ́ wo láti ọ̀dọ̀ bàbá Ògúnládé, kí ni ẹ lè sọ nípa ẹbí, nípa ètò ìlera ní ọ̀nà tó tọ́ àti èyí tí kò tọ́ tí eléyìí gbà ṣiṣẹ́ ní àwùjọ wa? Ẹbí ètò ìlera, ohun tí ó tọ́ tí ẹbí ètò ìlera ń ṣe ni pé láti mú kí ènìyàn wà ní àlàáfíà, ìlera pípé àti ìtura, ohun tó tọ́ nìyẹn. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹbí ètò ìlera náà ló jẹ́ pé wọ́n ti ń ṣìlò ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ mìíràn, àwọn ohun búburú tá a lè lò bíi májèlé tó jẹ́ tó òyìnbó, tó jẹ́ pé kíákíá ajẹ́bíidán ni ló máa pànìyàn, à ń rí níbẹ̀. Bákan náà àwọn ohun tá a lè fi pààyàn, bóyá ká gún wọn lábẹ́rẹ́ ikú tàbí àwọn abẹ́rẹ́ oró mìíràn tó máa mú àìsàn búburú tàbí ikú wá ní kíákíá, ní àwọn ètò tó wà ní ti ètò ìlera tó jẹ́ àìtọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní gbogbo ibi tí a ti rí tí àwọn èèyàn ń ṣiṣẹ́, a rí ohun tí ó tọ́ tí ó wà fún, a dẹ̀ rí ohun tí ò tọ́ tí àwọn ènìyàn ń lò ó fún. Mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Ògúnládé. Wọ́n ní kí a wo orílẹ̀-èdè Nàìjíríà wa nínú ìbéèrè kẹta yẹn. Wọ́n ní pé jíròrò ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú àwọn ọba kínní orí 21 ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n, bí a ti rí níbẹ̀ nípa ìtàn Áhábù àti Nábótì pẹ̀lú Jésíbẹ́lì ìyàwó rẹ̀, bí wọ́n ṣe fi ọgbọ́n àlùmọ̀kọ́rí pa Nábótì. Wọ́n ní kí a wò ó níbẹ̀ yẹn wípé kí ni òfin orílẹ̀-èdè ní ṣe pẹ̀lú ètò òfin ayé ìgbàanì bí a ti kọ sínú àkọsílẹ̀ ìwé mímọ́ yìí. Ẹbí ti ètò òfin ní orílẹ̀-èdè wa, lóòótọ́ làwọn adájọ́ tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ olóòótọ́ wọn wà, ṣùgbọ́n lónìí náà eléyìí tó burú jù ń bẹ ni ká gbé àre fún ẹlẹ́bi, ká gbẹ̀bí fún aláre. Ní ètò òfin tó bá sọ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ tó lọ sí ilé ẹjọ́,
bó o bá mọ̀yàn tó o ní agbára tó o lówó tó bó bá ṣe nǹkan jàre tó ìwọ ni wàá tún jẹ̀bi. Ìyẹn ni ètò àìtọ́ ní ètò òfin wa tá a lè fi wé ti ìjọba Ahabu àti Jésébélì aya rẹ̀. bí wọ́n ṣe fi ọ̀nà àìtọ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ wọ́n dẹ̀ tún ṣekú pa á. Ọlọ́run á dáríjì wá lórílẹ̀‐èdè yìí. Wọ́n ní ìbéèrè kẹrin yẹn bàbá wa Jíbọ́dé wọ́n ní mẹ́nu bà àwọn ẹbí ti ẹ̀mí nínú ìjọ tí òun lọ kí o sì jíròrò lórí iṣẹ́ pàtàkì wọn ní ìbámu pẹ̀lú Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 13 àti ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 22. Tá bá wo ibi tí wọ́n ń sọ̀rọ̀ nípa yẹn, a rí Bíbélì tí ń sọ̀rọ̀ fún wa wípé ẹ̀yà kan náà ni gbogbo wa nínú Kristi, gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ẹ̀yà ara, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹbí ìjọ Ọlọ́run jẹ́ ẹ̀yà kan náà nínú Kristi, tí oníkúlùkù sì ní iṣẹ́ àti ìṣe pàtàkì nínú ẹ̀yà ara Kristi láti mú ìjọ Kristi dàgbàsókè. Bàbá wọn ní kí a mẹ́nu bà báwo ni a ṣe lè sọ iṣẹ́ pàtàkì tí àwọn ẹbí ti ẹ̀mí tí wọ́n ń ṣe lónìí. Tí a bá ń sọ nípa ẹbí ti ẹ̀mí nínú ìjọ, wọ́n pọ̀. A lè sọ nípa kàwé mímọ́, a lè sọ nípa àwọn àlùfáà, àwọn ushers, àwọn akọrin, àwọn afàdúrà jagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè rí pé bí ìjọ ṣe wà, kò sí ẹnì kankan tí kò wúlò nínú ìjọ. Tí gbogbo àwọn ẹbí ẹ̀mí tí a sọ yìí tí wọ́n bá ń ṣiṣẹ́ wọn ní ìgbà tó yẹ kí wọ́n ṣe, tí wọn kò fi àyè sílẹ̀ fún ìjákulẹ̀ tàbí tí wọn kò fi àyè sílẹ̀ fún ìkùnà, a ó rí pé gbogbo nǹkan á máa lọ déédéé. Kò ní jẹ́ pé ẹnìkan gbé ẹ̀bí fún ẹnìkan wípé kò ṣiṣẹ́ rẹ̀ bó ṣe kó ṣe. Irú àwọn ẹbí yìí wọ́n sì máa mú ìdàgbàsókè bá ìjọ. Irú ìjọ bẹ́ẹ̀ wọ́n máa ṣe àṣeyọrí, àdúrà á máa gbà, ohun tí wọ́n bá sì ń dáwọ́lé á máa yọrí sí rere ní gbogbo ìgbà. Ẹ ṣé bàbá. Lórúkọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí la fẹ́ kí ẹ̀yin bàbá wa, bàbá Ògúnládé, bàbá Jíbọ́dé láti ìrìn Àjílété. Oore ọ̀fẹ́ Ọlọ́run yóò máa tó fún yín o. Àjíǹde ara yóò sì máa jẹ́ fún yín. Látorí àgbékalẹ̀ àwùjọ ọmọ ènìyàn dá lórí ẹbí. Kò sí ohun tí a ń pè ní àwùjọ tí kò bá sí ẹbí. Kò dẹ̀ sí ohun tí ó mú ẹbí dára bí kò ṣe wípé tí a bá ní àjọṣepọ̀ tí ó dán mọ́rán. Ẹbí ni orísun ibi tí gbogbo àwùjọ ọmọ ènìyàn ti wáyé. Nítorí náà ó ṣe pàtàkì pé inú ẹbí yòówù tí a bá ara wa, kí a jẹ́ ohun èlò ọlá sí Ọlọ́run, kí a má sì jẹ́ ohun èlò àbùkù, ìtìjú, kí a sì mú ìbànújẹ́ wá sí inú àwùjọ wa. Ẹbí iṣẹ́ ni o, ẹbí ara ni o, ẹbí ti ẹ̀mí ni o. Ó lè jẹ́ ti tàdájọ́, ti òfin, ti ẹ̀kọ́, ti ìlera. Kí a jẹ́ ọmọ Ọlọ́run níbẹ̀, kí a dẹ̀ wu ìwà tí ó tọ́ níbẹ̀ láti fi ògo Ọlọ́run hàn. Ìwọ olùgbọ́ mi lónìí, inú ẹbí wo lo ti bára rẹ? Ǹjẹ́ o ń dúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nínú àwùjọ wa, gẹ́gẹ́ bí ẹbí tí o ti farahàn, àbí ò ń dúró ní ìdàkejì? Fún ìrònú, ìwọ àti èmi wà lára ẹbí àwùjọ. Ṣé ohun èlò ọlá ni wá ni tàbí ohun èlò àìlọ́lá? Fún ẹsẹ̀ àkọ́sórí ọ̀sẹ̀ yìí, a ó jọjọ kà á papọ̀. Kọ́ríńtì kínní orí 12 ẹsẹ̀ 12 sí 13. Nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó sì ní ẹ̀yà púpọ̀, ṣùgbọ́n tí gbogbo ẹ̀yà ara ti ṣe púpọ̀ jẹ́ ara kan, bẹ́ẹ̀ sì ni Kristi pẹ̀lú. Nítorí pé nínú ẹ̀mí kan ni a ti baptisi gbogbo wa sínú ara kan, ìbá ṣe Júù tàbí Hélènì, ìbá ṣe ẹrú tàbí òmìnira, a sì ti mú gbogbo wa mu nínú ẹ̀mí kan. Èmi ni ọ̀rẹ́ yín tòótọ́, Ọpẹ́ Olúwa Ògúnlẹ́yẹ. Ẹ ṣé o.